Africa Content TV. Thank you. And everyone here, all the way from Ogun State. A show, lovely performance. Ladies and gentlemen, we're inviting UNESCO. Please we invite for this message from UNESCO, IFCD, UNESCO Cultural Diversity, Mr. Bruno Andrade with S and Courage to come to the stage. Please, we are waiting for him. Bruno Andrade, UNESCO, IFCD, UNESCO Cultural Diversity for his good message. We're waiting for him. Please put them together for him and he's coming to the stage. Yeah, we're waiting. Everyone here, tẹ́wọ́, àwọn aláwọ̀ funfun tá a gbà lálejò ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ nílùú Ọ̀yọ́ nìyẹn. Inú wọn dùn láti rí bí a ṣe ń gbé àṣà àti ìṣe lárugẹ. Nígbà tí ètò ń tẹ̀síwájú, mo rí ìdùnnú àti ayọ̀ lójú ayaba. Ìyá wa bí àwọn troops yẹn ṣe ń perform, bẹ́ẹ̀ ni ayaba òun ni wọ́n láǹfààní àti rẹ́rìn-ín sínú wọ́n sì ń dùn táyọ̀ wọn kún. Ìyá wa Her Imperial Majesty ayaba Abíwùmí Ọlátúnmọ̀kẹ́ Ọ̀wọ́adé, the only ayaba of Alaafin of Ọ̀yọ́. Ìyá wa wà ń bí. Ẹ bá ṣe kábíyèsí fáyàbá o. Kábíyèsí o. Ayaba kú ìtọ́jú bàbá wa o. Àwọn ṣeun o. Ìyá inú ìyá ń dùn bẹ́ẹ̀ ni wọ́n ń rẹ́rìn-ín ayọ̀. Lágbára lọ́wọ́ náà á tún rí ilẹ̀ mí o. Nígbà tí a ń tẹ̀síwájú, òun náà ni àwọn àlejò pàtàkì láti ìlú Èkó. Gbogbo ẹ̀yin tó wá náà láti o. Láti odidi ìlú Èkó, I'd like to recognize the presence of Prince Adéọlá Ayọ̀ọ́lá Ọlọ́pọ̀pọ̀dà Ọ̀jẹ̀ of Lagos. Ẹ má bínú tí ó bá rí bákan. Ẹ ṣeun ẹ kú dìde. Àwọn náà tún ní Alápẹ̀ni of Ṣọba Kingdom. Bàbá, a rí yín pẹ́sà ẹ̀ka àbọ̀sà. The goodwill message of His Excellency, the Governor of Oyo State, Engineer Seyi Makinde, will be highly recognized represented by Honorable Oluseyi Omode. When it is time, I would like to invite him as the SA of Culture in Oyo State. Yes, here come UNESCO
EFCD, UNESCO Cultural Diversity, Bruno Dufreba, welcome, sir.